ìbálòpọ̀ bá tàbí ní ìyára sí ìjẹ́dù nígbà ẹ̀fọ́. Ọlọ́wọ́ bá ó rẹ̀ rìn nílẹ̀ kótó kékeré wúyẹ̀ ládé. Ibà o, ọkọ̀ bọ̀ tí ò lọ́rùn ká mo gbà fún yín. Alọ́lọ́wọ́ bá ó rẹ̀ rìn nílẹ̀ kótó kékeré wúyẹ̀ ládé. Ìfọ̀kànbalẹ̀ ọmọ Yorùbá yóò jẹ́ bàbá lógún ṣùgbọ́n àwọn tó ń mú wa ìgbé kan ṣe máa ń mú wa. Àwọn tó ń kọ́ wọ̀ o ìgbé kan ṣe máa ń kọ́ wọ̀. Àwọn tí wọ́n sún mọ́ wọ̀ o wọ́n sì ilé ẹbí wọ̀ wọ́n ní bàbá wọ̀ wọ́n ní wọ̀. Wọ́n lẹ́ni táyé láti ìbàjẹ́ láti ìbàjẹ́. Ilé yóò ní bàjẹ́ lọ́lọ́wọ́ ọba gbogbo ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lọ́lọ́wọ́ ọba tó dáyé. Ilé Oòduà people congress Oòduà people congress. Alálẹ̀ Yorùbá alẹ́ gbogbo wa pátápátá o yóò ní ìwà rẹ̀ o. Oòduà people congress. Gbogbo wa pátápátá wọ́n ní gbogbo ọmọ Yorùbá wọ́n ní afọkàn balẹ̀ ká bí wọ́n sọkàn wọ́n ní ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ wọ́n tún sọ pé gbogbo Nàìjíríà ò ní dàrú wọ́n ní ká fi ìbò kan ṣe wọ́n ní ká lọ ṣọ̀kan wọ́n ní ká má ṣe jà wọ́n ní ká má ṣe dọwọ́rú wọ́n ní a má ṣọ̀tẹ̀ wọ́n ní a má kẹ́bọ́jẹ́ lónìí ibi àgbéwà yìí tá a gbé ṣeré. Ìdìbò local government chapter Oòduà people congress one post national coordinator council meeting NCC national coordinating council meeting NCC lábẹ́ Ìbàdàn Abíọ́dún ìdí àdùnní àjàdí ọkọ̀ mojí olórúkàrí ọ̀nà Kakanfò.
ọjọ́ rògbò ọjọ́ kẹrọ ẹ̀rọ kìlọ̀ ọjọ́ pàhó ẹjọ́ kẹrọ ògbógbó ìgbà ìbò arẹwà kẹtẹ àrùn arẹwà kẹtẹ ikú arẹwà kẹtẹ àrùn arẹwà kẹtẹ àṣírí arẹwà kẹtẹ ìbànújẹ́ arẹwà kẹtẹ. Ọjọ́ rògbò ọjọ́ kẹrọ ẹ̀kọ́rọ́ kí lọ́jọ́ pa o. Ọjọ́ kẹrọ wà wá. Owó wà wá wálé. Ọ̀la wà wá wálé. Àlàáfíà káwá wá wálé. Àbíkú wà wá wá wálé. Ìbàdàn 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 lẹ́yìn súnlẹ̀ àkọ́kọ́. Nítorí Ìbàdàn ni mo ṣe mẹ́lẹ̀ yìí wá. Òdì ẹjọ́ débẹ̀, òdì ẹjọ́ débẹ̀, òdì ẹjọ́ débẹ̀, ojú ti ga, ojú bàbá, ó ti rí bàbá, ojú ti rí lọ́pọ̀ lọ́pọ̀. Nígbà tí mo gbọ́ seven prince àyà mi jẹ́ ìrúbà mi. Èmi tó jẹ́ pé mi ò lè rẹ́ kọjá wájú station. Mi ò lè kọjá wájú station. Kẹ́rù máa bà á sílẹ̀ o. Bóyá bá sọ fún ọ pé sọ pé o ṣe ọlọ́run òun ojú mi jẹ́. O ṣe ọlọ́run òun ojú mi jẹ́. O ṣe ọlọ́run òun ojú mi jẹ́. Nígbà ọlọ́run òun ní sọ̀tà lẹ́nu. Ọlọ́run òun ní sọ̀tà lẹ́nu. Ọmọ Yorùbá ẹbí sí báyìí. Ẹni pé kò ní bàbá àwọn tó lò ó yí. Ṣé ọlọ́run òun ojú mi jẹ́? Ọlọ́run fẹ́rí wá sọ́gbà lẹ́nu. Bàbá ẹ má bàá bàbá wí. Jésù Kristi ẹ bá lè wá tó ní lọ́sọ̀ fún oríwòsàn lọ́sẹ̀kẹsẹ̀. Ó ṣe wo ìyàlẹ́ ẹ̀dọ́sì báyìí. Bí gbogbo gbẹ́gbà nínú mi. Ó yá ó ṣe ọlọ́run kò ojú mi jẹ́. Ọlọ́run fẹ́rí ẹ sọ̀rọ̀ àlérò. Ó yá Ìbàdàn ni ó sọ pé ó ṣe mi lọ́mọ ọ̀tá ló bá lọ. Ọlọ́run sọ sí ní òní. Ẹni tó rọ̀ pẹ̀lú ọlọ́mọ ló gbé nípa lé ọ̀la rẹ̀. Ọmọ mi sọ lé ọ̀la náà ó sọ ọmọ náà. Ọmọ náà. Ọlọ́run fi sí ọ̀nà ni o. Ayé rẹ̀ sí ẹlẹ́yà. Ọlọ́run ló gbé wá dé bẹ́ẹ̀. Ló jẹ́ kó máa dúpẹ́. Mi ò fẹ́ sọ̀rọ̀ ju. Ẹ̀jẹ̀ pariwo. Mo ṣẹ̀ṣẹ̀ dé lẹ́nu bẹ̀rẹ̀. Àìmáṣọ́ ti wọ́n. Ológun Mọ̀sálà. Ológun tí máa ń sọ ológun Mọ̀sálà tàbí sùgbé. Máa lọ fẹ́ mi olóhùn sí májèlé.